wòlíì Nasri ti sọ ìyàtọ̀ tó wà láàrin àwọn tó sọ ìran àti àwọn tó ń pàṣẹ message. Ọ̀nà mélòó ni ìran pín sí? Nítorí ọ̀rọ̀ yìí fẹ́ ta bá àwọn wòlíì tó kù, pàápàá àwọn wòlíì tó ń sọ ìran lórí ayélujára tí wòlíì Tibetan sì wà láàrin wọn. Ẹ wo wòlíì Nasri fọ̀rọ̀ lẹ̀ o. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn ò bá ẹnikẹ́ni wí, àwọn ò bá wòlíì kankan wí, àwọn kan sọ bọ́lá ń ṣe fi sí àwọn lọ́kàn ni. Àmọ́ wọ́n fi àwọn example kan lẹ̀ tó lágbára díẹ̀ tó jẹ́ pé a máa jẹ́ kí èèyàn rò pé èèyàn báyìí báyìí ni ọ̀rọ̀ yẹn ń bá wí. Nínú fọ́nrán yìí náà ni wòlíì Nasri ti sọ ìyàtọ̀ tó wà láàrin kí èèyàn máa sọ̀rọ̀ òṣèlú kó tó máa sọ̀rọ̀ kó máa mú gbogbo ẹ̀ pọ̀. Bí èèyàn bá ń sọ̀rọ̀ ikú fúnyàn pé bó bá ti gbọ́ pé èèyàn kan ṣaláìsí á lóun ti sọ bẹ́ẹ̀ pé èèyàn yẹn máa kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé lówe báyìí lèèyàn máa ń sọ àwọn ìran kan. Ṣó yẹ kí wòlíì Ọlọ́run máa tàwé kó máa polówó estate, kó máa ṣe kátàkárà, kó máa launch ìwé, kó máa ta oríṣiríṣi, kó máa mú gbogbo ẹ̀ mọ́ iṣẹ́ wòlíì? Wòlíì Nasri ní kò dá o. Kí lédè tó fi rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀ ló wà náà fọ́nrán yìí. Wòlíì sọ̀rọ̀ nípa wàhálà impeachment tó ń bọ̀ kánkán lórí ọ̀rọ̀ ààrẹ Tinubu àti Sanwo Olu. Bẹ́ẹ̀ náà ni ìkìlọ̀ jáde o fún gbogbo àwọn gómìnà lórí ọ̀rọ̀ ọba orílẹ̀ Ifọ̀ tó ń ṣépè fún